nípa ọ̀rọ̀ Yorùbá Nation. Tí ẹ bá ní àǹfààní láti lè bá bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀, ìmọ̀ràn wo lẹ fẹ́ gbà wọ́n sà nípa Yorùbá Nation? At this moment, a lè bá bàbá wa síwájú sọ̀rọ̀ Yorùbá Nation. Because nígbà tó sọ Fáwólówọ̀ ń gbà kan pé Africa must unite, Africa must unite. That was the slogan then. Ẹ méjì pé sọ ìwọ̀n púpọ̀. But I want to tell you, mind táwọn mindset tí àwọn Awólọ́wọ̀ ní nígbà yẹn ni pé they want to rule the Africa, the whole Africa. Perhaps if they cannot rule the whole Africa, they can rule the Nigeria as a whole. So ẹni tó ní mindset yẹn ni a máa sọ̀rọ̀ pé Yorùbá Nation a ní sáfẹ́ pín ìlú mọ́ lórí ìlú. And ẹni tó yẹ pé is capable of ruling the whole Nigeria tó dẹ̀ yẹ kó ló wà lórí síìtì yẹn. And tó dẹ̀ tó ronú pé tó bá lè rí second time àwọn sọ̀dá mẹ́wàá tọrẹ. Ni ẹ wá sọ pé Yorùbá Nation. Àwa náà, I was part of the people tó believe lórí Yorùbá Nation tẹ́lẹ̀tẹ́lẹ̀. In fact, I was one of the campaign. Well, I don't lead the campaign yẹn tẹ́lẹ̀. When I was also a union person or whatever, or civil liberty organization, or civil human rights. So I was used to that. But what nígbà tán deprive Yorùbá from not having to be the president, bẹ́ẹ̀ la jà fún. Bẹ́ẹ̀ nígbà tí Yorùbá wá jẹ́ president nísìnyí, báwo la ṣe máa sọ pé we want to rule the whole Nigeria? Say ẹjọ́ wá jẹ́ if possible the whole Africa. So if you are a manager a multinational company, wàá sọ pé MD of multinational company is not different from MD from Nigerian Enterprises. So you can't talk of Nigerian Nation now. You talk of ruling the whole world. That is what is called power. So tó bá yẹ pé wọ́n deny wa pé wọn ò fẹ́ fún Yorùbá, àbúrò ẹ̀kẹ́ Ọbásanjọ́ ti ṣe tí ó ti lọ gbogbo ẹ̀kẹ́ nìkan Aṣíwájú débẹ̀ kò ní gbàdúrà fún yẹn bí pé èèyàn ìfàsẹ́yìn ni ìyẹn á jẹ́ fún wa. Bẹ̀tọ́ wáyé pọ́n deny Yorùbá ni ẹ mọ̀ pé Hausa Yorùbá lẹ́yìn ìgbà tí mánu tó ṣe kí olótú dà pé ó bọ́ sáàrin wọn dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So at this time ẹ bá ń sọ yẹn wípé èèyàn ò tiẹ̀ níṣẹ́ lọ́wọ́ àbí a kàn máa rò pé this man, what is he saying? So we can't even mention that now. What we mention is that Aṣíwájú should go for second term. Ẹ ṣeun alága sà, kí ni ipa tí Mushin local government kó nípa ìgbé àṣà Yorùbá ní àrùgẹ? Ilé ọmọ Yorùbá tó dìkọ́ ni and tí Yorùbá dẹ̀ gbogbo ìlú ṣe dìde, I think stupidity of the highest order. So èmi gan mo ní tó lè jẹ́ pé mi ò bẹ́ẹ̀ bó Yorùbá dédé. Ọmọ Èkìtì ni mí, ọmọ Kwara Èkìtì, Èkó ìlú ti bí wa. So I'm part and parcel of Lagos here. Àrùn ìsàlẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀. But gbogbo ọ̀nà ni a fi ń gbé Yorùbá lárugẹ. Pàápàá torí ẹ̀ gan a fi ń patronize bàbá yìí. Àbí mo gbọ́ pé kíní The Nation wọ́n dẹ̀ jẹ́ pé nínú The Nation yẹn àwọn náà tún jẹ́ Yorùbá ń bẹ̀. So a ní threat pẹ̀lú àti máa gbé Yorùbá lọ. Ó dẹ̀ yẹ pé mi ò bẹ́ẹ̀ mọ̀. But ọ̀nà tá a lè fi ṣe kò ju pé àwọn ọmọ wa yìí a máa jẹ́ kó sọ Yorùbá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹlòmíì mọ̀ pé tí ọmọ bá ti gbọ́ òyìnbó ó ti mọ̀wé nìyẹn. Ìfẹ́ orí bẹ́ẹ̀ o. Bí èèyàn bá gbọ́ Yorùbá tó lè sọ dáadáa, tó dẹ̀ lè fẹsẹ̀ múlẹ̀, ó lè jẹ́ ìdí ọ̀rọ̀ ènìyàn tàbí mẹ́fẹ̀ẹ́ nílé ayé nìyẹn. So inú mi dùn láti promote Yorùbá. Wọ́n bá dẹ̀ ní máa wà ní opportunity
láti sọ pé àwọn tó ọ̀rọ̀ Yorùbá tó mọ ní òkúnkúndùn máa support. Sure, sir. ẹ ṣe gan-an dàgbà. Lótìtọ́ bó ti jẹ́ pé wọn ò bí mi sí lókè bí mi sí wọn gbà tí màá bọ́ dé mo ṣe pé ọgbọ́n tí mo sì ń lò lẹ́kọ̀ọ́ mi sọ pé èmi náà ti sọ pé mi ò kó mo sì náà ti kọ́ mi. Àdẹ̀mọ́ mo sì mọ́ wípé àwọn ọmọ mo ṣe onípàtà ni but still inú mi máa ń dùn èmi gan máa ń sọ pé ọmọ mo ṣe ní. Pẹ̀lú ìjọ̀gbọ̀n yìí ìbáṣepọ̀ wọn mọ́ èmi mọ̀ wípé wọn ò fi àyè gba olè jíjà ní ìlú mo ṣe. Torí ìrírí tí mo sọ pé mo ní yẹn wọ́n fẹ́ kó mi mọ́ àwọn olè ní ṣùgbọ́n lọ́rùn lọ bí bọ́ ṣe wá mọ́ àwọn ọmọ mùsùlùmí onípàtà. Ǹjẹ́ tẹ bá tẹ̀ dé bóyá bí ọba lónìí bá wájú Trump tó bá bí yín pé gbọdọ̀ ti wá ṣẹ̀lẹ̀ fọwọ́sọ̀yà pẹ̀lú ìwúrí wípé mo ṣe ni mí àti pé inú dídùn wo ni ó máa ń mú wá fún yín gẹ́gẹ́ bí ọmọ mo ṣe. Mo lọ sí London ní ọdún 2011. Wọ́n wá àṣẹ́bù wá sínú hall kan. Alága mi ò tẹ̀lé mi, I was a vice chairman there. Ojú wa fẹ́ máa tì mí pé kí n sọ pé òun ṣe àjìná. Bẹ́ẹ̀ mo kàn take authority ni. Ẹ jẹ́ mọ̀ pé occasion yẹn nobody stole it for me. Mo lè sọ pé mo ṣe àjìná, mo ṣe ànádòru. Nǹkan ọkàn mo lábẹ̀rẹ̀ sí mo kọ́kọ́ kí mo ṣe lọ náà. Mo pe mo ṣe lọ, mo wá bẹ̀rẹ̀ sí sọ nípa history mo ṣe. Mo dẹ̀ sọ ipò tí mo wà, I was a vice then. Mo sọ gbogbo everything nípa mo ṣe. Ẹ bá rí ovation. Kò sẹ́ni tó sí lókèjì ẹ̀rọ ìlàwọ̀. Àwọn chairman tó wà ń bẹ̀ wọ́n lọ bí 15. Bá lọ fún seminar ni. SAG bí 5, vice bí 10. Aláwọ̀ ń bẹ̀. Hall tí mo ń sọ yìí, ó gùn gan o, ó tóbi tó yẹ pé ti contain nothing less than 500 to 600 people. Àwọn ọmọ Nàìjíríà lọ́kàn kó wa jọ. So mo wá wò pé títí ẹ̀ ni mo ṣe kẹ̀. Bẹ́ẹ̀ nígbà tí àwọn ọmọ tó wá láti mo ṣe ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ data ni wọ́n bẹ̀rẹ̀ sí gba káàdì mi, mo bẹ̀rẹ̀ sí gba káàdì wọn. Ilé a sọ pé ojú ẹ̀ ló ń gbé, ilé a sọ pé bàtà àtẹ́rẹ́, ilé a sọ pé kíní gangan. I was very, very proud of Mushin, and I'm still very proud of Mushin. You see, a lot of people ló ti jáde ní Mushin. Bàbá Jákàndé, ọmọ Mushin nínà. Ó gbà tí bàbá Jákàndé ti government going. Mushin ọ̀pọ̀lọpọ̀ ń wà. In fact, bàbá Solomon, ó ní chairman party gbà yẹn. Ibi náà ti ṣe state meeting. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti jáde ní Mushin. So báwo ni mo ti ní wà proud nípa Mushin. Gbogbo àwọn eléré oríṣiríṣi tó yẹ pé Mushin ní ìdíkíní. Máàlù Akíntọ́lá Akíntọ́lá Williams. Mushin is from Mushin now. Àti bẹ́ẹ̀ lọ. Tẹ́lómi bá ń sọ story ẹ̀ tí ó bá ti mẹ́sàn Mushin kò tí ì parí ẹ̀. Ẹ wo deputy governor wa ìṣèlú Mushin náà ti bí, Mushin ló ti lọ school. Mi ò mélòó mo fẹ́ kà, even gan Gani Ọláníwájú Solomon, he was born and bred in Mushin. Banirẹ́pọ̀ everybody tó jẹ́ wọ́n ti dé èèyàn tó jẹ́ pé wọ́n ní fún àní ìkànnà. Báwo máa sọ pé mi sọ ọmọ Mushin. Ọmọ Mushin proper ni mí, ẹ̀jẹ̀ Mushin wà lára mi. So mo dẹ̀ mọ gbogbo everything, so mo lè fọwọ́ sọ̀yà pé ọmọ Mushin lè mi. Alága, mo máa gbé yín padà sí Ládìpọ̀, ọjà Ládìpọ̀. Ní ọdún kọjá là ń gbọ́ awuyewuye pé wọ́n ti pààrọ̀ orúkọ ọjà Ládìpọ̀ sí Àgúnyìnrósì International Market, tí wọ́n dẹ̀ sọ pé ó ń fa bọ́mi sí omi òtó láàrin àwọn tó ń tajà níbẹ̀. Ǹjẹ́ lóòótọ́ ni wọ́n ti pààrọ̀ orúkọ yìí? Ṣé ó kàn jẹ́ Ládìpọ̀ lórí àwọn ọmọ? Kìíní ẹ̀ dáadáa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìíní Paramount Market. Ibì kan ni ẹ mọ̀ pé we have about 28 market units ní Ládìpọ̀ market. Lórí ẹ̀ mo sọ pé ó wà lára is one of the biggest spare market in the whole West Africa. Section kan wà ńbẹ̀ tó ń pè ní
Paramount Market. Paramount Market yẹn ó dàbí pé because of the family crisis tó ṣẹlẹ̀ wọ́n directly or indirectly change sí Agbéròsí Market. A wá wò pé Agbéròsí kẹ̀ a ní jájá lójú ọmọ ajé ni. A wá change sí orúkọ tó ń jẹ́ láti bẹ̀rẹ̀ which is Paramount Market. Nígbà tí wọ́n ní union bẹ́ẹ̀, their union is becoming very powerful. Agbéròsí union náà ń pè é, but wọ́n wá sọ gradually wọ́n á bẹ̀rẹ̀ sí sọ di Agbéròsí Market. Kì í ṣe initially gan a pè ní Agbéròsí Market. From time immemorial la ti ń pè ní Paramount Market. But gradually wọ́n á bẹ̀rẹ̀ sí sọ ní Agbéròsí. A sì wá gbé signboard yẹn àwọn pè kúrò bẹ́ẹ̀ àwọn pè ní Paramount Market. So at each point in time tá a bá fẹ́ address wọn lẹ́nu ọjọ́ mẹ́ta ní tí mo lọ commission kankan bẹ́ẹ̀ Paramount Market náà gbé sí. So a sì wá rí stamp ẹ̀ a sì wá di pé à ń tẹnumọ́ ó lè maintain orúkọ ẹ̀ torí pé ìbàlórúkọ jẹ́ ni kì í ṣe pé wọ́n ní ìmọ̀ ẹ̀ ní Agbéròsí o wọ́n kàn pé junior wọn ní Agbéròsí náà ti sọ dé Agbéròsí Market. No, it's Paramount Market. Ẹ ṣeun sà, ẹ kú àtẹ̀rẹ́ sà. Ǹjẹ́ ní ṣókí ṣé ẹ lè ṣàlàyé fún wa nǹkan tó wà láàárín ẹ̀yin àti Sẹ́nitọ̀ Solomon Ghose, ìbáṣepọ̀ tó wà láàárín? Bóyá kí n kókó fi lè kan alága torí ìbéèrè yẹn fẹ́ pẹ́ eléyìí. Mo fẹ́ mú wá sẹ́yìn bí ẹ sọ̀rọ̀ igbákejì gómìnà, ẹ sọ̀rọ̀ Dr. Ìbánirẹ̀ gẹ́gẹ́ bí àwọn tó ti wá láti àgbà òṣèlú tó wá láti Òmùṣin. Ìbánirẹ̀ Gani Ọláńrewájú sọ̀rọ̀ igbákejì gómìnà Dr. Hamzat. Kí ni ìhà tí ẹ kọ sí àwọn àgbà olóṣèlú mẹ́tẹ̀ẹ̀ta yìí? Kí ni àjọṣepọ̀ tó wà láàárín yín àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta? Tẹ́ bá wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí Senator Gani Solomon, Ìbánirẹ̀ àti Hamzat, Dr. Hamzat. Ẹ jẹ́ kí n sọ báyìí Dr. Ìbánirẹ̀ àti Senator Gani Solomon they started together pẹ̀lú àwa náà tá a fi dá ìdí club lẹ́nu náà. So fún àti jẹ́ kí Senator Gani Solomon kó di council chairman àjọmọ̀ wa ni pẹ̀lú Dr. Ìbánirẹ̀. Ìgbà tó dẹ̀ tún di pé Dr. Ìbánirẹ̀ fẹ́ gba commissioner àjọmọ̀ wa gbogbo wa náà tún ni. Tí ìgbà yẹn ni kápó ààrẹ tó jẹ́ House of Assembly ọ̀rọ̀ Fádèyí House of Assembly lọ́dọ̀ wa ń gbé ọ̀rọ̀ Ṣẹ̀yẹ àti Dr. Ìbánirẹ̀ lẹ́yìn ìjọ tó ń du wọ́n fẹ́ jọ di commissioner lẹ́yìn ìgbà tí bàbá Hamzat kan tó pọ̀ ti dàgbà tí aṣíwájú dẹ̀ sọ pé wọn ní lè bá ẹni tí tó ju òun lọ pé kò ní ìdí láti control lọ́wọ́ yan Dr. Ìbánirẹ̀ tó di commissioner gbà náà. Ìgbà tí ó yá wọ́n wá fún ọ̀rọ̀ Ṣèyí Ọládẹ̀jọ ní secretary to the local government. Láti ìgbà yẹn nígbà tí Senator Gani Solomon tó jẹ́ chairman council